A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tòní la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gùnmadẹ Àìjẹrandán. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ti kọ ẹ̀sùn tí àwọn kan ń ṣe wípé wọ́n ń fi wọ́n ṣe pàṣán tako ẹgbẹ́ alátakò olóṣèlú, bí wọ́n ti ṣe àpèjúwe àwọn olóṣèlú yìí ní àwọn tí wọ́n mọ̀ọ́mọ̀ ń fi ọ̀rọ̀ wọ̀nyí dáwọ́ bo ìwádìí lórí ìwà àjẹbánu tí wọ́n ń ṣe lọ́wọ́. Àjọ EFCC ní gbogbo ẹ̀sùn tí àwọn olóṣèlú yìí ń ṣe yìí jẹ́ ìgbésẹ̀ àti ṣì wọ́n lọ́kàn kúrò nínú ojúlówó iṣẹ́ tí ìjọba gbé lé wọn lọ́wọ́. Àlàyé yìí wáyé nínú àtẹ̀jáde tí alukoro àjọ EFCC Délé Oyèwálé bu ọwọ́ lù. Níbẹ̀ ni ó ti ṣàlàyé wípé ìlànà òfin iṣẹ́ ni àjọ wọn ń tẹ̀lé gẹ́gẹ́ bí ó ti wà nínú ìwé òfin ìjọba àpapọ̀. Ojúṣe wọn sì yé wọn yéké, kò sí ìdúnàádúrà nípa rẹ̀ láti ṣe ìwádìí kí wọ́n sì fi ẹni ajé ìwà ìbàjẹ́ bá símọ́ lórí jófin láì ṣojúsàájú, láì wo ti òṣèlú, ẹ̀sìn tàbí ipò láwùjọ. Kò sí ẹni tí òfin kò lè mú yàtọ̀ sí olóṣèlú tó ń ṣìjọba lọ́wọ́. Wọ́n fi kún un wípé ohun tó ń dúnkòokò mọ́ ìjọba tiwantiwa kìí ṣe iṣẹ́ àjọ EFCC, ṣùgbọ́n ìgbìyànjú àti dá wọn lọ́wọ́ kọ́ àti má ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Ilé-ẹjọ́ tó ga jùlọ the Supreme Court ti fìdí ẹ̀ múlẹ̀ agbára tí ààrẹ ní láti kéde ìlú òfararọ ní ìpínlẹ̀ tí wọ́n bá ti rí wípé rògbòdìyàn fẹ́ bẹ́ sílẹ̀ láti fi dènà ìtàpá sí àṣẹ tí ó lè yọrí sí fàákàjà àti ìgbàjọba. Ilé-ẹjọ́ tó ga jùlọ sọ níbi ìdájọ́ wípé nígbà ìkéde ìlú òfararọ, ààrẹ ní agbára àti jáwé gbélé fún òṣìṣẹ́ ìjọba adìbòyàn, ṣùgbọ́n kò gbọdọ̀ kọjá bí ó ti yẹ. Adájọ́ Mohammed Idris tí ó darí ẹjọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé òfin fún ààrẹ ní agbára láti darí ìgbésẹ̀ tí yóò mú ìrọ̀rùn bá ìpínlẹ̀ tí wọ́n bá ti kéde ìlú òfararọ. Ìdájọ́ yìí wáyé lórí ẹ̀sùn tí ìpínlẹ̀ Adamawa àti ẹgbẹ́ PDP pè láti fi tako ìkéde ìlú òfararọ tí ààrẹ ṣe ní ìpínlẹ̀ Rivers, níbi tí ó ti jáwé gbélé fún àwọn òṣìṣẹ́ ìjọba adìbòyàn fún oṣù 6. Ṣùgbọ́n olóyè kan láàrin ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC, Kenneth Okonkwo, bu ẹnu àtẹ́ lu ìdájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ lórí ìkéde ìlú òfararọ tí ààrẹ Bọ́lá Tinubu kéde ní ìpínlẹ̀ Rivers. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels ni Okonkwo ti ní ilé-ẹjọ́ ìbá ti kọ̀ àti sọ̀rọ̀ lórí ìkéde ìlú òfararọ nítorí ìkéde yìí ní ipa tí ó pọ̀ lórí ìjọba tiwantiwa orílẹ̀-èdè. Okonkwo ṣàlàyé wípé èyí túmọ̀ sí wípé ààrẹ ti ní agbára àti júwe ilé fún gómìnà 36 lẹ́ẹ̀kan náà. Ó lè kéde ìlú òfararọ ní gbogbo orílẹ̀-èdè tí a sì lo àwọn ológun fi darí Nàìjíríà fún ìgbà díẹ̀. Okonkwo tẹnumọ́ wípé bí ó tilẹ̀ jẹ́ wípé ààrẹ ní agbára lábẹ́ òfin láti kéde ìlú òfararọ, kò ní agbára àti jáwé gbélé fún àwọn òṣìṣẹ́ tí wọ́n dìbò yàn. Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì ti fi oyè ààrẹ atáyétò ilẹ̀ Oòduà ta ààrẹ ilẹ̀ Ghana Dr. John Mahama lọ́rẹ. Ìfinijoyè tí ó wáyé ní Ilé-Ifẹ̀, ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ní ó jẹ́ ara ètò láti fi sàmì ayẹyẹ ọdún 10 ìgbàdé Ọọ̀ni. Bí ó ti dé ni wọ́n lọ pàdé rẹ̀ ní pápákọ̀ òfurufú Samuel Ládòkè Akíntọ́lá ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́, kí ó tó tẹkọ̀ létí lọ Ilé-Ifẹ̀. Ìfinijoyè yìí wáyé ní Palace Square, níbi tí a ti rí àwọn èèyàn jàǹkàn-jàǹkàn bíi ààrẹ iléeṣẹ́ Dangote Aliko Dangote, alága iléeṣẹ́ Ovation Magazine Délé Momodu, àwọn ọba bíi Ọwá Òbògùn ilẹ̀ Ìjẹ̀ṣà Ọba Clement Astop, Ọlọ́fà ti Ọ̀fà Ọba Mufutau Olóyèdé, Emir ìlú Kánò Àdó Bayero àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Níbi ó ti ń sọ̀rọ̀ ni Ọọ̀ni ti ṣe àpèjúwe Mahama gẹ́gẹ́ bí alátúnṣe nípa bí ó ti ń darí àti ìgbìyànjú rẹ̀ sí ìṣèjọba ní ilẹ̀ Adúláwọ̀. Ọ́fíìsì Akọ̀wé Ìjọba Àpapọ̀ OSGF ti darí wípé kí wọ́n wọ́gi lé gbogbo òfin tó ní í ṣe pẹ̀lú ohun mímu ọlọ́tí inú ọ̀rá títí di ọjọ́ mìíràn tí wọ́n á kéde. Àṣẹ yìí wáyé lẹ́yìn àtẹ̀jíṣẹ́ láti ọ̀dọ̀ ìgbìmọ̀ tó ń ṣàmójútó oúnjẹ àti òògùn lórí èròǹgbà àjọ NAFDAC àti fòfin de ohun mímu ọlọ́tí inú ọ̀rá.
Nínú àtẹ̀jáde tí alága ìgbìmọ̀ Uchenna Okonkwo buọwọ́ lù ní OSGF ti ní àwọn ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ lọ́wọ́. Gbogbo ìgbésẹ̀ tàbí òfin tí NAFDAC bá gbé lórí àṣẹ yìí láì kọ́kọ́ kàn sí ọ́fíìsì akọ̀wé ìjọba àpapọ̀ kò lẹ́sẹ̀ ńlẹ̀, kí aráàlú má kà á kún títí di ìgbà tí ìjọba fi mú ìkéde wá. Ààrẹ Bọ́lá Tinubu ti bu ọwọ́ lu ìgbéga amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ aide-de-camp ADC Nurudeen Yusuf sí ipò Brigadier General nínú lẹ́tà tí wọ́n kọ ránṣẹ́ sí Chief of Army Staff Lieutenant General Waheed Shaibu ní ọjọ́ 12 oṣù Kejìlá ọdún 2025 ní National Security Adviser Nuhu Ribadu ti jíṣẹ́ ààrẹ fún ìgbéga Yusuf. Ìgbéga yìí ti wá dá awuyewuye sílẹ̀ láàrin iléeṣẹ́ ológun nítorí nínú oṣù Kínní ọdún yìí ni wọ́n sì dẹkọréètì Yusuf gẹ́gẹ́ bíi Colonel lẹ́yìn tí ó gba ìgbéga nínú oṣù Kejìlá ọdún 2024. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni àwọn òṣìṣẹ́ ológun kan ti fi ẹ̀hónú wọn hàn bí wọ́n ti ní àwọn tí wọ́n sì san ogún wà níbẹ̀ tí ó yẹ kí wọ́n gba ìgbéga fún iṣẹ́ takuntakun wọn tó wá jẹ́ Yusuf ni wọ́n fi gbogbo ìgbà gbéga tí ó fi gba ìgbéga lẹ́ẹ̀mejì láàrin ọdún kan. Obìnrin àkọ́kọ́, Ìyáàfin Olúrẹ̀mí Tinubu ti pín ẹgbẹ̀rún lọ́nà igba náírà (200,000 fún òjìlénígba-lé-mẹ́wàá àwọn aláìlágbára àti àgbàlagbà vulnerables and elderly tí ọjọ́ orí wọn wà ní márùndínláàádọ́rin 65 lọ sókè ní ìpínlẹ̀ Ebonyi látara Renewed Hope Initiative Social Investment Program Elder Support Scheme. Ìgbésẹ̀ tí ó wáyé ní ilé ìjọba Abakaliki ní Sínátọ̀ Tinubu ti ní àwọn ṣe èyí ní gbogbo ìpínlẹ̀ 36 orílẹ̀-èdè tí iye àwọn tí yóò jẹ àǹfààní yìí fi jẹ́ 9,500 (9,500). Ìyáàfin Tinubu tí aya gómìnà ìpínlẹ̀ Ebonyi, Ìyáàfin Uzoamaka Ewefiru ṣaṣojú ní àwọn yòókù tí wọn yóò jẹ nínú àǹfààní yìí ní ìlú Àbújá àti àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì iléeṣẹ́ ológun àti ọlọ́pàá. Wọ́n fi kún wípé ìpínlẹ̀ kọ̀ọ̀kan títí kan ìlú Àbújá àti Bọ́wà yóò gba 50 mílíọ̀nù náírà. Olúrẹ̀mí ṣàlàyé wípé bí a ti ń súnmọ́ ọdún, ó ṣe pàtàkì láti mú ìgbáyégbádùn àwọn àgbàlagbà lọ́kùnkúndùn. Láti ìbẹ̀rẹ̀ ìṣèjọba tó wà lóde ní Renewed Hope Initiative ti sọ di àṣà àti máa ṣe ayẹyẹ àwọn àgbàlagbà ní gbogbo oṣù Kejìlá láti fi mọ rírì ìgbìyànjú wọn sí ìdàgbàsókè ìlú. Aláàfin ìlú Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Ọ̀wádé ti gbáradì àti fi ọmọkùnrin Ààrẹ Bọ́lá Tinubu Ṣèyí Tinubu jẹ oyè Ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá ní ọjọ́ Àbámẹ́ta. Ọjọ́ yìí kan náà ni ọba yìí yóò fi Sínátọ̀ tó ń ṣaṣojú ìwọ̀ oòrùn Zamfara Abdulazeez Yari jẹ oyè Ọba lóyìn ilẹ̀ Yorùbá. Amúgbálẹ́gbẹ̀ẹ́ Aláàfin Bọ̀dé Dúrójayé fìdí oyè yìí múlẹ̀ fún akọ̀ròyìn bí ó ti ní lótìítọ́ ni ayẹyẹ oyè yóò wáyé gẹ́gẹ́ bí wọ́n ti gbèrò rẹ̀. Èyí ń wáyé lẹ́yìn oṣù díẹ̀ tí Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì fi oyè Ọ̀kanlọ́mọ ilẹ̀ Oòduà dá ará Ìbàdàn kan tí ó tún jẹ́ ẹlẹ́yinjú àánú Dọ̀tun Sànúsí lọ́lá. Oyè yìí dá awuyewuye ìjà ìmíjùwọ̀ ìwọ òjùmí sílẹ̀ láàrin ọba méjèèjì kí àwọn tí ọ̀rọ̀ kàn tó bá wọn yanjú ọ̀rọ̀. Ọ̀gá àgbà fún àjọ tó ń ṣàmójútó ọ̀rọ̀ epo lórílẹ̀-èdè NMDPRA Farouk Ahmed ti kọ̀wé fi ipò sílẹ̀. Èyí ń wáyé lẹ́yìn wákàtí 24 tí ààrẹ iléeṣẹ́ Dangote Aliko Dangote fi ẹ̀sùn lórí ìwà ìbàjẹ́ kan. Gbénga Kọ́mọláfẹ́ láti NURPRC náà kọ̀wé fi ipò sílẹ̀. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà ni ó ṣe ìkéde yìí nínú àtẹ̀jáde bí ó ti ní ààrẹ Bọ́lá Tinubu ti yan ẹlòmíràn rọ́pò wọn. Ọ̀nànúgà ṣàlàyé wípé Tinubu ti ké sí ilé aṣòfin kí wọ́n bu ọwọ́ lu ìyànsípò Orísẹ̀mẹ́yìwá Amanorísẹ́wò Ẹ̀yìsàn gẹ́gẹ́ bí CEO NURPRC àti onímọ̀-ẹ̀rọ Seidu Aliu Muhammed gẹ́gẹ́ bí CEO NMDPRA. Ìjọba ìpínlẹ̀ Ògùn ti wọ́gi lé ètò yíyan ọba tuntun fún àpèrè Àwùjalẹ̀ àti Paramount Ruler ilẹ̀ Ìjẹ̀bú. Igbákejì alága ìdílé oyè Fùṣẹ́ngbùwà Ọ̀jọ̀gbọ́n Fásí Yusuf ni ó fìdí èyí múlẹ̀ fún akọ̀ròyìn bí ó ti ní àpèrè
Àwùjalè ṣí sílẹ̀ lẹ́yìn ìpapòdà Ọba Síkírù Adétọ̀nà tí ó jáde láyé nínú oṣù keje lẹ́yìn tí ó lo ọdún márùndínláàádọ́rin 65 lórí àpèrè. Lẹ́yìn náà ni ìjọba fún ìdílé yìí ní ọjọ́ 14 láti fi yanjú gbogbo ìgbésẹ̀ ìyànsípò selection process níbi tí a ti rí 60 ọmọ oyè tí wọ́n jáde wá láti wá du àpèrè. Ṣùgbọ́n níbi ìpàdé tí kọmíṣánná fún ìjọba ìbílẹ̀ àti ọ̀rọ̀ oyè Ganiu Hamzat darí ni ọ̀jọ̀gbọ́n Yusuf ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìjọba pàṣẹ kí ìdílé oyè bẹ̀rẹ̀ ìyànsípò yìí lákọ̀tun. Ó ṣàlàyé wípé ìgbésẹ̀ àkọ́kọ́ kún fún àṣìṣe tí ó lè dá awuyewuye sílẹ̀ ní ilé ẹjọ́ lẹ́yìn tí wọ́n bá yan Àwùjalè tuntun tán. Agbẹnusọ àná sí ààrẹ Bọ́lá Tinubu àti alága ọmọ ẹgbẹ́ ìpínlẹ̀ Enugu ní ilé ìgbìmọ̀ ọ̀gbẹ́ni Joseph Onoh ti fi ẹ̀sùn kan AGF àná Abubakar Malami wípé ó jẹ́ alágàbàgebè tí kìí tẹ̀lé ìlànà òfin nígbà ìṣàkóso rẹ̀ lẹ́nu iṣẹ́ ìjọba. Nínú àtẹ̀jáde ni Onoh ti rọ Malami kí ó jọ̀wọ́ ara rẹ̀ fún ìwádìí tó ń lọ lọ́wọ́. Èyí ni Onoh fi fèsì sí ìpè tí Malami pe Olúkóyèdé kí ó yẹra nínú ìwádìí tí ó bá ní í ṣe pẹ̀lú rẹ̀ nítorí awuyewuye tí ó jẹyọ láti ẹsẹ̀ kẹsàn-án Justice Ayọ̀ Salami Judicial Commission of Inquiry Report. Onoh kọ̀rọ̀ojú sí ọ̀rọ̀ Malami wípé wọ́n fẹ́ lo agbára ẹ̀san àti tòṣèlú láti fi takò lórí ìwádìí tó ń lọ lọ́wọ́. Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ni Onoh fi ṣe àkàwé ìṣelòdì Malami nígbà ìṣàkóso rẹ̀. Gbogbo ìgbésẹ̀ wọ̀nyí ṣe àfihàn wípé Malami lo ọwọ́ agbára lórí ìdájọ́, èéṣe tó fi wá ń kérora nígbà tí tábìlì yí padà kí ìwádìí EFCC lórí Malami tẹ̀síwájú láìsí ìdíwọ́ nítorí kò sí òṣìṣẹ́ ìjọba àná tí ó kọjá ìwádìí. Ìlúmọ̀ọ́ká olórin Afrobeat David Adeleke tí gbogbo ènìyàn mọ̀ sí Davido ti dánu wípé ẹ̀ka orin lórílẹ̀-èdè ìbá má ti dùn bí ó bá ṣe wípé kò bá wọn kópa nínú rẹ̀. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni Davido kọ sí wípé báwo ni ìbá ṣe rí bí òun kò bá sí níbẹ̀. Àfihàn yìí ti wá dá awuyewuye sílẹ̀ tí àwọn kan fi ń ní ó ń pọ́n ara rẹ̀ lé ju bí ó ti yẹ lọ. Davido jágbangba ní ọdún 2011 lẹ́yìn tí ó yọ̀ǹda àwo orin rẹ̀ tí ó pe àkọlé rẹ̀ ní Ẹ Má Dá Mi Dúró. Èyí wáyé lákòókò tí àwọn ọ̀dọ́ ń gòkè bọ̀ nídìí orin Afrobeat. Àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá subscribe sójú náà wa lórí YouTube kí kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.